ṣé ẹ ti gbọ́ nǹkan tó ń lọ láàrin Primeboy pẹ̀lú African Television Station ẹ lólùfẹ́ mi tí ẹ bá ti gbọ́ ó yá ẹ baralẹ̀ kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́. African Television Station àwọn ni wọ́n ránṣẹ́ pé Primeboy wọ́n ní wọ́n organize concert kan pé kó a bá wọn perform ń bẹ̀. Ọ̀rọ̀ yìí wá bu omi tútù sí Primeboy lọ́kàn ó wá ń wòye pé ta lòun lè fi ọ̀rọ̀ yìí lọ, ṣé kóun lọ ni àbí kóun má lọ. Ó wá fi ọ̀rọ̀ yìí lọ Mr. Lati tí a mọ̀ one of bloggers, one of àgbà bloggers, Mr. Lati ó wá fi ọ̀rọ̀ yìí lọ wọ́n. So Mr. Lati wá ń sọ fún wípé jọ nítorí ti Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ má lọ sí concert yẹn because tó o bá lọ ó lè bá yí ẹ jẹ́. Ó mọ nǹkan tó ń wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tán bá sọ wípé ta ló close mọ́ Mohbad jù, ta ni best friend di Mohbad, ìwọ ni. So kò ń ṣe irú àsìkò yìí ló yẹ kán yìn fà tiẹ̀ sí concert kan kó wá sọ pé ó fẹ́ lọ because Primeboy ní àwọn television station pé wọ́n ń bẹ òun gan, wọ́n sà ń bẹ òun. Ìwọ má wo ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ ẹ́ Primeboy, má wo ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ ẹ́, kárí àti ẹni kò wò, ọjọ́ ọ̀la tiẹ̀ òun ni kò wò. Torí pé kí ni èlò ni wọ́n fẹ́ fún ẹ ń bẹ̀ tó fẹ́ là ẹ́ gẹ́gẹ́ bí Mr. Lati ṣe sọ, èlò ni wọ́n fẹ́ fún ẹ tó fẹ́ là ẹ́. Ó dẹ̀ mọ case tó wà nílẹ̀ báyìí. Kí ló fẹ́ kí àwọn olólùfẹ́ justice for Mohbad sọ? Ìwọ fúnra rẹ tó lóun wá justice fún Mohbad, kí ni ìwọ gangan máa sọ lọ́kàn rẹ? Èmi gan mọ̀ pé ohun tó fi mú ìwọ gangan fúnra rẹ tó fi ń fi ọ̀rọ̀ yẹn lọ èèyàn, ìwọ náà ti mọ̀ wípé ó kù díẹ̀ káàtó ni tó bá lọ. Má dán wò Primeboy, má dán wò because tó o bá dán wò ó lè bà kárí ẹ jẹ́. Ó lè tún mú àwọn justice for Mohbad, àwọn olólùfẹ́ justice for Mohbad kán tún in fact báwo ni mo fẹ́ push ọ̀rọ̀ yẹn, wọ́n tún lè suspect yẹ. Wọ́n lè ní àbíwọ̀ náà wà nínú àwọn victim tá à ń sọ yìí. Ó sì máa ṣe concept tó pọ̀, ó sì máa ṣe program tó pọ̀. Tẹ́ka kọ́ rí justice fún Mohbad yìí ná. After tá a bá ti rí justice fún Mohbad, you are free to do whatever tó bá fẹ́ ṣe. Ó mọ̀ wípé gbogbo àwọn èèyàn wọ́n wà lórí ẹ báyìí. Torí irọ́ tí kò ń ṣe ti tiẹ̀ òun ni Wùnmí ti gbélé ẹ lórí báyìí. So all eyes on you also, all eyes on you. Ọlá wípé o ti jáde, o ti fi àwọn evidence kọ̀ọ̀kan sílẹ̀, o ti ṣàlàyé àwọn nǹkan tó mọ̀ nípa ẹ̀. Òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó mọ níwọ̀n lórí ẹ díẹ̀. If not so, ìwọ ni best friend to Mohbad. Ìwọ náà tó pé ẹjọ́ lọ sí Ìkòròdú, o ò bá wọn délé, àwọn tó wà nínú ilé tán mọ nǹkan tó ṣẹlẹ̀, kódà ọlọ́pàá ò mú wọn, kódà interrogate tọkàn báyìí wọn ò fún wọn. Ìwọ tó bá wọn délé, ìwọ àti kejì ẹ̀yin ni ọlọ́pàá mú. Ṣé o ti rí pé wọ́n ti di ẹrù tí kò ń ṣe títí ẹ, wọ́n ti dìlé ẹ lórí? Ṣé wàá rí àsìkò yìí kò wá ń ṣe àsìkò tó tiẹ̀ lè lọ sọ pé o fẹ́ lọ ṣe concert kankan àbò fẹ́ lọ ṣe program kankan? Àdúrà ní ọwọ́ tó wà yìí, àdúrà òun ni kó máa gbà pé kọ́lọ́hún jẹ́ ká tètè rí justice fún Mohbad. Ṣórí tá a bá ti rí justice fún Mohbad, ìtókù ti kéré, o ti free. Ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad àti allegation tó fi kan Primeboy tó sì ń já lórí ẹ̀. So Primeboy òun ni àwọn iléeṣẹ́ tẹlifíṣàn tá a mọ̀ sí African Television ni wọ́n invite pé kó wá bá wọn ṣe show, but Ọlọ́run fún òun náà ní ọgbọ́n àti làákàyè, ó fi ọ̀rọ̀ yẹn lọ èèyàn. So ẹni tó dẹ̀ fi lọ ó dẹ̀ ti ń jẹ́ kó yé wípé má dán wò because tó o bá dán wò ó lè bà kárí ẹ jẹ́. Ẹni yẹn gan tún fi tiẹ̀ ṣe example pé kó wo owó tí kò yẹ kóun gbà lọ́wọ́ Kàrímọ́. Mi ò mọ bí kéèsì ọ̀rọ̀ owó yẹn ṣe ṣẹlẹ̀ o, mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó yẹn, mi ò mọ owó tó gbà,
bọ̀sọ̀ ó ní kó wo owó tóun gbà lọ́wọ́ Karimo tóun gan confirm pé kò yẹ kóun gba owó yẹn ó ní ṣé Primeboy mọ nǹkan tó ṣẹlẹ̀ sóhun ó ní tiẹ̀ máa wọ́ọ̀sì jù yẹn lọ kó má dán wò kó má lọ but àwọn kan sọ pé kí Primeboy lọ pé ṣé kò ní jẹun ni ṣé kò ní ṣe kinní kan ni ṣé kò ní ṣe gbá kan ni tí concert yìí ò bá wáyé ṣé Primeboy ò ní jẹun tí wọn ò bá pè sí concert yẹn ṣé Primeboy ò ní jẹun nǹkan tó ń ṣọṣẹ́ ò tó nǹkan tẹ́ ẹ bá rántí pé allegation tó fi kan bàbá wa lọ́ọ̀yà àgbà tó mú kéèsì Wùnmí gbà yẹn ẹ̀ẹ́dẹ̀mọ̀ bàbá wa tí mò ń sọ yẹn tó wá ń du kéèsì Wùnmí tí Wùnmí lọ sábà tó wá ń du kéèsì Wùnmí ẹ mọ̀ pé nǹkan tí àwọn èèyàn sọ against wọn náà nìyẹn bàbá wa Fálànà ẹ jẹ́ kí n dárúkọ wọn ìgbà táwọn èèyàn náà máa sọ oríṣiríṣi nǹkan náà ló ń jáde lẹ́nu wọn pé ṣé a máa torí because àwọn èèyàn dúró lórí pé bàbá ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí Yomi Fabiyi bóun náà ṣe dìde ń sìn tó ń jà fún human right nǹkan tí bàbá náà ń jà fún nìyẹn o but question àwọn èèyàn ń gbà yẹn náà ni wípé ṣó yẹ kí bàbá máa jà fún criminal tó bá sọ pé òun jà fún right àwọn ò believe pé criminal ló yẹ kí bàbá máa jà fún ìgbà táwọn kan máa tún dìde wọ́n ní sí bàbá ò ní jẹun ni so tí bàbá bá wá fẹ́ jẹun criminal case èèyàn tó fa allegation pé òun ló ṣokùnfà nǹkan yìí ṣé èèyàn bẹ́ẹ̀ ló yẹ kí bàbá wa tún defend torí tí bàbá bá gbárù kéèsì yẹn èmi ò tí ì rí ibi tí lọ́ọ̀yà tó ti ń against oní ìbárẹ̀ tí n bá ṣe mistake ṣó possible kí n jẹ́ olè ń sìn kí n dẹ̀ gba human right lọ́ọ̀yà kí human right lọ́ọ̀yà tó wá tún go against mi kò possible torí ó ti gbowó lọ́wọ́ mi ó máa defend mi ni nǹkan tó ń dùn ọmọ Nàìjíríà yẹn pé why tí bàbá tó ṣe máa fẹ́ máa defend criminal tẹ̀dẹ̀ sọ wípé ẹ̀ ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn létà àwọn tó máa gbọ́rọ̀ yẹn wọ́n ní bàbá sọ wípé àwọn kan náà wọ́n gbà ìyàwó àwọn ló gbà ok ọkọ àti ìyàwó ṣé kò ń ṣe inú ibì kan náà lẹ́jọ́ wà ní so mí ni pé tí ìyàwó mi bá ń ṣe nǹkan tí kò dáa èmi ọkọ mi lè sọ fún pé nǹkan tó ń ṣe yóò dáa àbí tí n bá mọ̀ pé ìwà tẹ̀ ní ìhú ò dáa ìyàwó mi dẹ̀ fẹ́ gba irú ẹjọ́ yẹn àwọn ọmọ Nàìjíríà dẹ̀ ń wá fún justice ẹ̀tọ́ mi sọ fún ìyàwó mi pé no ibi tó ń lọ yìí ọ̀nà ò sí ń bẹ̀ má jẹ́ kán ba kárí àwa jẹ́ so bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ti Primeboy yìí náà ṣe rí ṣé kọ́nsáàtì yọkan tó fẹ́ lọ yìí òun ló fẹ́ ní kó là ní tẹ́yìn kan wá ń sọ wípé ó yẹ kó lọ ṣé kò ní jẹun ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń sọ pé ó yẹ kó lọ yẹn ṣé kò ní jẹun ni inú ẹ̀yin ọ̀tá Mohbad ni because ẹ lè jẹ́ ọ̀rẹ́ Mohbad kẹ́ ẹ advice Primeboy kó lọ sí oṣù ọbẹ̀ yẹn a jẹ́ wípé ọ̀tá Mohbad òun lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yẹn Primeboy my advice to you don't try it má bà kárí ara ẹ jẹ́ all eyes on you already so má tún wá jẹ́ kélé yìí torí tó bá lọ dán wò ó tún fún àwọn èèyàn lọ́rọ̀ sọ́gan nìyẹn ó fún àwọn èèyàn ní ọ̀rọ̀ sọ́gan ebi ò lè pa ẹ́ after the case wàá ṣe ṣó tó pọ̀ má jẹ́ kí ṣó kékeré kan èlò náà fẹ́ fún ẹ ń bẹ̀ bóyá àwọn èèyàn náà fẹ́ fi ẹ́ tajà ni ó mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ṣògan tí ó tiẹ̀ lọ báyìí má dán wò ẹ lólùfẹ́ mi ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ jọ mo fẹ́ kó kan Primeboy lára kó má lọ sí show yẹn o ẹ̀bẹ̀ lèmi bẹ̀ o kó má lọ sí show yẹn o kò jẹ́ nǹkan tá a tún ṣe gbọ́ lórí ọ̀rọ̀ Primeboy àti African Television Station tó ní wọ́n invite òun kó wá ṣe show ń bẹ̀ tí a bá tún gbọ́ mọ́ information lórí ọ̀rọ̀ yìí ẹ kúkú jẹ́rìí mi gẹ́gẹ́ bí mo ṣe promise ẹ̀yin olùfẹ́ mi pé mi ò ní fi dá yín lágara ẹni àṣírí tó bá ti ń jáde a máa jẹ́ kó tó yín létí ẹ ṣe gan-an olùfẹ́ mi gbogbo ojú tó kún wò mí yìí kò ní fọ́ lágbára Èdùmàrè bẹ́ẹ̀ kẹ̀tẹ́ ni gbogbo etí tó ń gbọ́ mi yìí ò ní di lágbára Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo gbàládùra fún yín ẹ ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ire o.